Ẹ̀yin èèyàn mi, àṣé wọ́n ní bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan báyìí òtítọ́ á bà. Kò sí bí irọ́ náà ṣe lè lọ títí, irọ́ ò lè prevail. Òtítọ́ ló máa lékè irọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ wo, tí ẹ bá rántí ọjọ́ tí Kábíyèsí ṣe 10 years coronation anniversary, kò máa dà kí èṣù wa níjọ jẹ wá máyé o. Èṣù ò ní jẹ wá máyé. Bẹ́ẹ̀ ni. Tó ń sọ bálabàla, Naomi ó wà lọ hospital, ó ní kíní kan, ní kíní kan, ó ní kíní kan, ó ní kíní kan, pé ó ń rest later. Ó yẹ máa wá sí ààfin, kó yé sinmi. Àṣé àwọn NRC, Ọlọ́run á jù wọ́n lọ. Àwọn NRC tí Kábíyèsí kó kún ààfin, Ọlọ́run á túnú àṣírí wọn. Á túnú àṣírí àwọn aṣebi. Wọn ò ní prevail lórí Naomi àtàwọn ọmọ ẹ̀. Lágbára Kristi Jesu. Ìgbà mo gbọ́ ọ̀rọ̀ yìí, in fact. Ó ga bẹ́ẹ̀ tá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Naomi ní Ọlọ́run. Ó ní Jésù Kristi. Ó ní baba ní ìgbẹ́jọ́. Ó ní olùgbèjà. Ẹ ṣé Ọlọ́run ìyanu. Tẹ fi ń gbé Naomi níjà. Wọ́n ní ìjọ yẹn, ìjọ coronation Kábíyèsí mọ̀ pé odindi Naomi kò wá sí ibi tí Kábíyèsí ti ṣe coronation 10th anniversary. Tó jẹ́ pé ìjọ yẹn tó unique, ìjọ yẹn tó jẹ́ ọjọ́ ńlá, opportunity tí Kábíyèsí kó tó ti rí another 10 years anniversary mi ó tún máa pẹ́. Bẹ́ẹ̀ mo mọ̀ pé lágbára Ọlọ́run, ẹ̀mí mímọ́ àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run, ó máa bá Naomi gbé. Á ṣàṣeyọrí láyé ẹ̀. Ẹni tó ní ayé kan ṣoṣo tí Naomi wá ẹ̀ pé wọ́n fẹ́ fi ayé yẹn ní Naomi lára. Àwọn gan ni ò ní fi àlàáfíà lò gbé sí ayé wọn lágbára Kristi Jesu. Ẹnikẹ́ni tó fẹ́ pa wá lára, kí Jésù kó bá wa pa wọ́n lára. Bẹ́ẹ̀ ni. Lọ bá ní attack ni Naomi ní níjọ́ yẹn. Wọ́n attack ẹ̀ pé kò gbọdọ̀ yọjú ńbẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run gbògo. Wọ́n so mọ́lẹ̀, wọ́n dè mọ́lẹ̀, wọ́n ò fẹ́ kó lọ. Wọ́n ní ó wà lọ hospital wà níjọ́ yẹn. Bẹ́ẹ̀ tagbára tí orúkọ Jésù sí agbára ẹ̀mí mímọ́. Iṣẹ́ hospital Ọlọ́run ló deliver ẹ̀ níjọ́ yẹn. Wọ́n ní ìjọ yẹn báyìí, hallelujah o. Tẹ bá rántí, ìjọ yẹn kọ́ náà ni ìjọ tí Governor Adeleke. Ó ní bó ṣe jẹ́. Wọ́n lọ gbé wá láti ilé. With force, with oore ọ̀fẹ́ Ọlọ́run. Ṣé a mọ̀ pé ìjọ yẹn wọ́n ní, níbo ni wọ́n ní first lady wá? Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn, gbogbo wa la rí. Tí Ashley, àṣà àwọn ló wà díẹ̀. Wọ́n dè ọmọ yẹn mọ́lẹ̀ pé kò gbọdọ̀ wá. Kán lè prevail, kán lè gbọ́ ògo. Ashley ló lọ welcome ìyàwó Tinubu. Ṣé a mọ̀ pé òun ló ń gbojú ló ń gbẹ̀yìn. Ẹ ti mọ̀ pé wọ́n ti ṣiṣẹ́ burúkú kan sílẹ̀. Tí Kábíyèsí, Ọlọ́run ló máa ń dájọ́. Wọ́n really dé Kábíyèsí, wọ́n really dé Naomi. Wọ́n ò fẹ́ kí Naomi yọjú pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù. Pẹ̀lú kéèkì tí Ọlọ́run ní kí Naomi lè gbé wá síbẹ̀ yẹn. Naomi gbé kéèkì tí ó wá síbẹ̀ gbẹ̀yìn. Níjọ́ coronation yẹn. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ṣé kéèkì ni? Àbí wọ́n ò jẹ́ kí obìnrin yẹn dé, kó tètè dé. Tó fi sọ pé lady yẹn, pé governor, òun àti governor náà wọlé bíbà. Tínú bí first lady pé, ta ló wá welcome òun? Òun expect Naomi kó wá welcome òun bó ṣe ń bọ́lẹ̀ nínú helicopter. Naomi kọ́ ló wá welcome. Ashley òun ò mọ gbogbo àwọn tó wá welcome inú bí.
tó fi ránṣẹ́ pé kán lọ pe Naomi wá. Wọ́n ní kí Naomi wá ńjọ́ yẹn o. Wọ́n níbẹ̀ tí inú first lady dùn, but after all, ó tún ní at the same time ó ní kí ló lọ ṣe kí ni nǹkan náà? Àṣé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Wọ́n attack ẹ ni pé kó má wá síbẹ̀. Ètò a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run lo first lady pé dandan ọjọ́ yẹn gbọdọ̀ débẹ̀. Ó wá bẹ́ẹ̀. Tí kábíyèsí, ọjọ́ yẹn ni wọ́n á lo kábíyèsí. Wọ́n kó sínú kábíyèsí. Kábíyèsí bẹ́ẹ̀ sì ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí ó yẹ kó sọ jáde níjọ́ yẹn. Tó tún fi fa wàhálà sùrùtù tí Naomi tún bínú sí kábíyèsí níjọ́ yẹn. So first lady láti máa sọ fún Naomi pé as from today, olórí ogun òun ló máa ń fèsì ogun. Olórí ogun ni Naomi o. Pé bó ṣe wá sí ilé olórogún bẹ́ẹ̀ yẹn, thank God kì í ṣe pé orí èèyàn kó tó wá. Nígbà tó jẹ́ pé wọ́n fẹ́ tì ẹ́ kúrò, wà wá stand firm. Tó bá tẹ̀ jẹ́ pé àwọn èèyàn gidi ló tiẹ̀ fẹ́ tì ẹ́ kúrò ńbẹ̀, ìbá tú dá. Àwọn tó wá papọ̀ tán tó ààbọ̀, tán tiẹ̀ tó one quarter, tán wá pín wọn hàn tó láàrin. Ìwọ tó jẹ́ pé ẹyinjú Olódùmarè. Tí èèyàn bá ti jẹ́ ẹyinjú Olódùmarè, ta ló tún lè kọjú ìjà sí? Wọ́n ò tó ẹpẹ̀nẹ̀. Wọ́n ò tó chínkínní níbi tí Ọlọ́run wà níwájú ẹ̀ bó ṣe wà yẹn. Ìwọ ni all and all. Ká má tí sọ pé ìwọ tún olórí inú ààfin yẹn lénìí. Ààfin kábíyèsí yẹn, ìwọ ló yẹ kó máa stand firm. Anything tó bá ń bọ̀, wà stand firm torí ó mọ̀ pé wọn ò lè borí náà. Ìwọ ló máa borí agbára Sátánì. Ìwọ ló máa borí wọn. But wọ́n ní Senator Olúrẹ̀mí pé ó bínú sí Naomi pa. Next time, o máa wà ní in charge. Everything tí kábíyèsí bá, you have to be in charge. Kí ló dé? Wọ́n ní Naomi sọ pé òun ò fẹ́ kí wọ́n máa wà níbí. Òun ò fẹ́ kó máa first, kó máa ṣíwájú, kó máa ṣe kíní because àwọn èèyàn pé òun ò fẹ́ kí òun máa jẹ́ kí wọ́n máa sọ pé òun ṣe carry me. No, wọ́n ní kì í ṣe carry me. It's not ṣe carry me. O gbọdọ̀ wà ní in charge. You have to be in charge always. Since tí kábíyèsí ti mú ẹ gẹ́gẹ́ bí first, kò sí anybody tó lè fi ẹ́ sẹ́yìn, tó lè wọ ẹ́ sẹ́yìn. Ìwọ ni first náà wà dẹ̀ dúró first. You stand like a leader. A leader must be a leader. You must stand firm. Kó dúró sharp gẹ́gẹ́ bí a leader. Má ṣe yọ̀bọ̀kẹ́ mọ́. Àbọ̀rọ̀ máa ṣe yọ̀bọ̀kẹ́, àbọ̀rọ̀ máa bẹ̀rù wọn, àbẹ̀rù máa fà sẹ́yìn. Wọ́n máa sọ pé o wà capable. Òun náà ṣe ń le gbogbo iṣan tó ń le yẹn. After all, Ọlọ́run wà pẹ̀lú ẹ. Ọlọ́run dẹ̀ ń bá ó fún ẹ lágbára. Ó dẹ̀ ń bá kẹ́. Ó ń bá kẹ́. Ó dẹ̀ mọ̀ pé yes pé kò sí nǹkan tí wọ́n lè ṣe sí ẹ tó máa pa ẹ́ lára. Ìwọ náà wà dúró pé yes, ọmọ ogun Jésù ni ẹ́. Wà á gbẹ́sẹ̀ méjì sókè, wà á tẹ ìṣùpá ni. Ọmọ ogun ni ẹ́. O ò gbọdọ̀ bẹ̀rù ogun. Wọ́n ní kí ni èèyàn ẹlẹ́ran ara lè ṣe sí mi? Kò sí nǹkan tó lè ṣe sí ẹ. Torí you stand by the Christ of Christ. Power of Christ Jesus, who strengthen you, who deliver you from the bondage of all the evil. Ó máa bẹ̀rẹ̀ sí ní máa stand firm pé Olúwa, mo dúró lórí Kristi àpáta. Ilẹ̀ mìíràn yanrìn ni. Nǹkan tó yẹ kó máa ṣe nìyẹn. Wọ́n ní first lady. Ó béèrè lọ kí ló dé bẹ́ẹ̀ tí ó rápálá wá. Àṣé gbogbo irọ́ tó ń pa tó ń ṣàtàmọ̀. Who told you? Wọ́n ní irọ́ ni. Pé àtáàkì ló ní. Àtáàkì yẹn ló bá tù kọ́ lọ́run tó deliver kó tó tú sílẹ̀ ńjọ́ yẹn. Kó tó sáré wá síbẹ̀. Ẹ wo gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fẹ́ fi ra. Àbọ̀rọ̀ máa fún wọn lọ́rọ̀ sọ. Àbọ̀rọ̀ tó ń fà sẹ́yìn ò fún wọn lọ́rọ̀ sọ. Kò sí ohun ìjà olóró tán lè ṣe tó máa pa ẹ́ lára. Wọ́n ṣe tán, wọ́n ní wọ́n rán ejò sínú tọ́ílẹ̀tì tó tún fẹ́ lọ tọ̀. Ó débẹ̀, ó fẹ́ lọ tọ̀ kó dẹ̀ lọ gbé ìdí sí kíní olúwa rí ejò. Ejò wá yọ orí gọbọi pé òun ń bọ̀. Ta ló ń jẹun tájá jẹ? Ìṣẹ́gun yẹn ni. Àwọn ará ìṣẹ́gun tọ́lọ́run ti gbé dúró láti ṣiṣẹ́ fún ẹ. Òun ló jẹ́ kó rí. Ṣé tó wá pé èèyàn ń ṣe ìrànràn àbórò àbí nǹkan kan, Ọlọ́run gbọdọ̀ jẹ́ kí o rí. Ó ní ká tújú kó là máa rí ìpọ́njú, ṣùgbọ́n
tújúká pé òun ti ṣẹ́gun oṣó, ti ṣẹ́gun àjò, ti ṣẹ́gun ayé. Tó jẹ́ pé Naomi sáré lọ sí tọ́ílẹ́ẹ̀tì kàtàkàtà kó tó lè gbé ìdí sí, kì í ṣe èyí tá à ń sọ yìí là bá wọn sọ. Ọlọ́run ló ní kó rí ejò. Bẹ́ẹ̀ Bíbélì sọ pé àwa yóò tẹ ejò àti àkekèé mọ́lẹ̀, kò yóò pa wá lára. Wọ́n ní Naomi bẹ̀rẹ̀ sí ní prophesize, tó bẹ̀rẹ̀ sí ní band tó ń cast, tó ń band tó ń cast. Òun àti ejò face ara ló ń band. Ejò wa bẹ̀rẹ̀ sí ní ṣe múlọ́múlọ́. Ló kígbe Jesus, wọ́n lè rí yẹn disappear ní tọ́ílẹ́ẹ̀tì. Gbogbo yẹn àyè máa sọ yẹn. Torí gbogbo àwọn story tá ń pile up, tá ń package up, àyè máa gbé yẹn jáde. Ẹ̀yin sì tó ra yìí ń ṣe gbogbo investigation tó kù. So ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré. Wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kò sí tó àbá ṣe kábíyèsí. Wọ́n mọ̀ọ́mọ̀ sọ, wọ́n lọ attack ẹ̀. Kábíyèsí dẹ̀ ń bá wọn ṣe kínní. Wọ́n bá mọ̀ pé ṣe náà ń lo kábíyèsí bẹ́ẹ̀ sí lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run ní ọdún yìí, àṣírí Sátánì àtàwọn ogun ẹ̀ ó máa tú pátápátá, kò ní bò mọ́. Kò ní bò lórí wa. Torí ọmọ Ọlọ́run là ń ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù. Torí bàbá wa ló nílẹ̀, a máa máa rìn, a máa máa yan. Bẹ́ẹ̀ ni ẹni bá ní ká má ká má dé àwọn ọ̀dà ní dé bá. Ẹni tó bá ní ibi tá fẹ́ gbé, tó ní a gbọdọ̀ gbé bẹ̀, àwọn gangan ni Ọlọ́run máa rán níṣẹ́ tán ní bọ̀. Agbára Kristi, ayọ̀ àti àlàáfíà la máa fi lo ilé ayé wa gbò. Àtàwa, ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, àti Naomi àtọkọ ẹ̀, àtàwọn ọmọ ẹ̀. Ìyanu Ọlọ́run, ìyanu. Ọdún yìí lágbára ẹ̀jẹ̀ Jésù. A túbọ̀ máa rí ìyanu Ọlọ́run. Orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi o. Ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, ẹ bá mi share. Jésù Olúwa wa. Amen.